Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Kú dédé àkókò yìí orí ìkànnì Facetv Africa òun ni àwa yìí màá fẹ́ jẹ́ kí gbogbo wa ká try láti understand nǹkan tí mo fẹ́ sọ yìí. Ọ̀rọ̀ kan wà tí ta gbọ́ tó ń sìn tí Aregbesola sọ nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ jọ̀ọ́, nǹkan tí Aregbesola sọ yẹn ṣe irọ́ ló pa, because mo rí àwọn kan sì tó bẹ̀rẹ̀ sí bá ṣe ṣe to be candid there are some things táwa èèyàn kì í máa understand. And when we keep doing all this mistake, we can never have progress in this country. If we continue all this, our attitude, no matter how it is, èèyàn àti èèyàn ń jà ò túmọ̀ sí wípé kó má sọ ibi tó kù sí. Kò sí èèyàn ní country táwa ẹ̀ tó mọ̀ wípé most of the policy tó bá sọ don put in places, policy yẹn ó affect àwọn èèyàn negatively. Àti rí any impact tó jẹ́ positive látara àwọn policy tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe. I voted for him and I will keep saying it, but that doesn't mean I should not come out and criticize. That doesn't mean that Aregbesola should not come out and criticize his government. Ẹ jẹ́ kí gbogbo wa máa ní àwọn àròjinlẹ̀ nígbà míì. Èèyàn dá ò túmọ̀ sí wípé kò lè ṣe àṣìṣe. What Aregbesola is saying here, map complete video here. What Aregbesola is saying here is totally right. But àwọn tí wọ́n ń búra gẹ́gẹ́ Aregbesola yẹn wọ́n gbàgbé pé there is a lot of question táwọn náà lè bi Aregbesola. Ṣé country ta wà yìí tí ẹlòmíì gan kò lè jẹ 1 meal a day mọ́? Ṣé ìyàrá fẹ́ pè ní country? Tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá mọ̀ lóòótọ́, I will not lie, most of nǹkan tí Tinubu ń ṣe, nǹkan tó ti sọ fún àwọn èèyàn ní kò máa ṣe. Gbogbo interview tí yóò bá lọ wo gbogbo àwọn interview tí Tinubu ti sọ tó ti ṣe nígbà tó ń campaign yẹn, gbogbo nǹkan tí ó sọ ló ń ṣe. Ẹ ní ká complete video Aregbesola. Forms of government let the fool contend. What is best for the people is simply best. Flowing from the question, there is no doubt the speaker said it, that we have seen a worsening economic, even political, spiritual condition of Nigerians. You don't need to be a nuclear scientist to know that things are progressively getting bad. How? Smaller percentage of Nigerians are now prosperous. It's not as if there is no prosperity, but it's reducing and reducing. And when I was born, and at my development, all these were development, wealth was not as limited to a few number of Nigerians as it is today. And what does that signify? It tells us that we are in a deep problem. You see, as to physical sciences are very exact, but social sciences. Now, question tí mi wá sọ fáwọn èèyàn tí wọn ò béèrè lọ́wọ́ ẹ̀ is ẹ jọ̀ọ́, gọ́ọ̀mẹ̀ntì tó gbéjọba lẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣé kò pẹ̀lú cabinet ẹ̀? Instead tẹ́ fi ń bàṣẹ wípé ọ̀dàlẹ̀ ni, kò ń ṣe ọ̀dàlẹ̀, is because of pé àwa èèyàn kì í máa ń ronú, a máa ń think with emotion. Tó bá nífẹ̀ẹ́ Tinubu ò túmọ̀ sí wípé kó má lè jáde láti criticize government ẹ̀ pé nǹkan tó ń ṣe yìí ò help aráàlú. A lot of people is suffering, but what I'm now saying is Aregbesola fún ara ẹ̀ ṣé kò pẹ̀lú àwọn tí wọ́n dá problem yìí sílẹ̀ fún wa ní country? At least for good 80 years ló fi di governor. Is part of this problem. And even government tó bà economy Nigeria jẹ́ totally tí wọ́n lọ print owó government yẹn ni, which is Buhari. Ṣé kò pẹ̀lú cabinet Buhari ni? Mọye ìgbà tí àwọn èèyàn tí wọ́n já prison under minister of interior kọ́ ni. Mọye ìgbà tí wọ́n já prison ni. Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní prison of Bobrisky ṣé o máa sọ pé òun ò mọ̀ kó ń ṣẹlẹ̀? Ṣé Aregbesola máa sọ pé òun ò mọ̀ kó ń ṣẹlẹ̀? All of them are the same.
all of them are the same. No matter how it is, everybody pátápátá la ní a lot láti ṣe. Because most of the time máa kàn jókòó máa kàn máa ronú gbà mí pé why tí àwọn èèyàn ò kí máa ń ronú báyìí. There is a lot of things tí a gbọ́dọ̀ ní understanding lé lórí ẹnìbó wọn ò fẹ́ understand. Torí pé Aregbesola sọ wípé gọ́ọ̀mẹ̀ntì Tinubu ló worst jù sìn, ó túmọ̀ sí pé kò dáa. I will never, because to be candid, Tinubu gọ́ọ̀mẹ̀ntì Tinubu yìí òun ló worst jù. Ó lè wá padà dá o, but presently with what we are seeing, with what Nigerians are experiencing, Tinubu government ló worst jù. Gbogbo nǹkan times 4 times 5 times 6 ni. Èló ló bá epo, èló lepo ń sìn. Accept pé your subsidy tó tún wá ń fún àwọn aráàlú ní a lot of things tí wọ́n yìí fi sọ pé yes àwọn yìí rí nǹkan kan jẹ lọ́dọ̀ àwọn government ẹ̀yọ gbogbo ẹ̀. Kí ni benefits di government tó mú wá fún àwọn Nigerian citizens sìn? No, kò sí mọ́. So kí wá la wá ń blame ẹ̀ fún ju pé káwa náà sọ nǹkan tóun náà ṣe tí ò dáa. Ìyẹn la máa point out. Ní máa bá ṣe ẹ pé ọ̀dàlẹ̀ ni. Kí ló dalẹ̀ fún? Kí ló dalẹ̀ fún? I campaign for Tinubu. Àjẹjọ́ ń sọ́fà kínní náà ni. Even tó bá jẹ́ pé Peter Obi náà ló wọlé àbí Àtíkù ló wọlé, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà máa ṣẹlẹ̀. Mi ò ní sọ pé torí pé èèyàn kan campaign fún kí wá máa sọ̀rọ̀ sí wọn. As long as someone náà bá ń sọ the right thing pé nǹkan tó ń ṣẹlẹ̀ yóò right. But the only time tí máa ní any issue pẹ̀lú wọn ni pé tó bá ń support ẹ pé ó máa dá no. Ó máa dá ni president wa lọ ra 150 million private jet. Tó tọ́jú ní how many private jet ńlẹ̀? Instead kí wọ́n tún èmi ṣe because security president ní wọ́n wà paramount accepted. Èmi náà support ngbà yẹn. But what I'm saying then was why tó jẹ́ wípé ṣe lè at least lè rí tó máa less sí ìtẹ̀ra yẹn nígbà tẹ́ mọ̀ pé àwọn Nigerians ń suffer jẹ́ ní pé kí gbogbo Nigerians ká máa fọkàn balẹ̀ ká máa worry Nigeria máa dá. You continue giving us problem every time from one policy to the other policy tó jẹ́ affect Nigerians. So I'm not saying that what Aregbesola is saying is right. And I'm not saying it's not wrong. But tèmi ni wípé ní láti bá a ṣe. Torí òun náà pẹ̀lú cabinet tó gbéjọba lẹ̀ fún Tinubu tá fi wà ní problem tá wà. So tí ẹ lẹ́ máa yọ fún torí lójú ti tèmi my own opinion nǹkan tó sọ yẹn all right. Ó lè má right lójú yín but all right lójú ti tèmi. That's why tí mo sọ wípé I'm not saying that nǹkan tó sọ right àbí kò right but lójú ti tèmi nǹkan tó sọ yẹn right because nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nigeria presently ló ń ṣẹlẹ̀. I'm not talking about the restructure ọ̀rọ̀ ọjọ́ mi ni but ẹ má bá Aregbesola mọ́. Ẹ sọ èyí tóun náà ṣe tí ò dáa ó pọ̀ ta lè tọ́ka sí. So ó ṣe jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ló wá ń pè ní ní sọ mọ́ọ̀tì lórí ilé orúkọ mo yí padà ọmọọba Oyeyemi Lẹ́kùtì ó dìgbà kan náà. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.